arínúròde àti olùmọ̀ràn ọkàn ó ní ọlọ́run ra. Lùgbàmírìn á bá àwọn ọmọ ẹ̀yìn á bá ń sọ̀rọ̀, á sọ ohun ká ṣẹlẹ̀ níjọ́ iwájú, á wí hàn ọ̀pọ̀lọpọ̀ ran ẹ ṣe pé hàn gba Jésù gbọ́ ṣùgbọ́n ẹ̀ẹ̀kan yìí hàn nínú ọpọlọ ran kúrúbà kọtẹ ayọ̀ ayé. Fún àpẹẹrẹ àkórí ọ̀rọ̀ mi tòní òun ni ṣémèwíbà, ṣémèwíbà. Èyí ni lùgbà kí Jésù kẹ́ sọ nípa mímú kàn án mu, nípa kàn án pa kàn tí a kàn má gbélébú. Ó sọ àsọtẹ́lẹ̀ lórí ìhànnì méjì kan ìpétérù káàkiri tè kọ́ lẹ́rẹ̀ kan ṣoṣo wà á ti sáré sẹ́mi lẹ́rẹ̀ mẹ́ta. Ó wí yìí ni báà náà ń dè wí bá wí ọnìkan lọ́ra rí líbe o kájọ ẹ jẹ kájọ ẹ mu kájọ tí ọ bọ náà àò wí ọnìkan lọ́ra rí òun là dalẹ̀ mi ká tà mí kọ́ ti sọ báà náà gẹ́lẹ́ ní kúkú wí. Àdúrà mi kọ́ ni pé nínú ọdún ká sọ tẹ́lẹ̀ burúkú kẹ́ ẹ máa ṣe mọ́ wíwé nílò àti sọ ààrẹ dẹrú wòlíì kún burúkú bá ti jáde sí ọkàn mi ọlọ́run mọ̀ túmọ̀ sí pé kọ́tẹ́ àṣẹlẹ̀ léyìí ni àyípadà ẹ lọ́ọ̀rẹ́ kọ́ bá pa búrúburú ó ronú wàdà kó tún bá kó gbà yí pé agbára rẹ̀ ètò kó lè ronú wàdà tọkàntọkàn ọlọ́run á dáríjì ọ́. Wàá rí i pé èèyàn Nínéfè gan ọlọ́run dònà sí kọ́ lẹ́yìn 40 ọjọ́ pé à pa Nínéfè run. Ọba ẹbẹ̀ àti ọ̀nìyàn ẹbẹ̀ àti àlejò àti ọmọdé àtàgbà àwọn ọ̀pá burúburú ẹ̀rìnràràn sílẹ̀ ń lọ sínú àwẹ̀ ń wọṣọ dèrú sórí ran ronú padà ọlọ́run pàpà dáríjì hàn ẹ̀ pa òun òyìnbó. Kọ́lọ́run bá ọ wí nǹkan kọ́ bá kìlọ̀ kọ́ kò í ṣorí kunkun rántí o nínú ìwé òwe orí 29 ẹsẹ̀ 1 ìyá ọnìkan bá ẹ wí kó wárùn kì kó gbọ́rùn lé wí ń yóò yí padà ẹ á parun lójijì láàrí sí àtúnṣe. Jésù bẹ́ẹ̀ sí mi wí bá wí ọnìkan lọ́ra rí ni ìyẹn ọmọ èyí kan yàbá Jésù gbàdúrà nínú ọgbà ọkàrin lárán ọkàn rí òórán nígbà tí Júdásì dé wá pẹ̀lú ọ̀yàyà pẹ̀lú kété rẹ̀ ìhò olùkọ́ni ọ̀gá mo kí ọ o ìhò méjì lókè ọjà kò jẹunṣẹ̀ mọ́lẹ̀ ọ̀ẹ́dẹ̀ amẹ́rùn kò Jésù òun kò lẹ́rùn torí ó ti wí ẹran ni wí ọ̀nì kọ́ni òun bá ti mẹ́rùn kò lẹ́rùn wíwò ni kí n mu àrímọye ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ náà ló ní bá kò jẹ́ pé o ṣe ọ̀ràn ò ṣe síran bíi ti Júdásì náà ni àjọ ajẹnú àwòkàn àjọ asìsínú yàrá kan a máa ṣírí ọ̀rá rán a mọ oríṣiríṣi kété bí kò jẹ́ pé ọ̀nì ní jẹ́ ẹ sí ọ̀nì ní yà ẹ sí síbẹ̀ a gba èṣù láàyè láti lò ó láti mú irú ọ̀nì bá láti mú balẹ̀. Jésù ṣàsọtẹ́lẹ̀ ṣe àsọtẹ́lẹ̀ èké ó wí bá náà ń dẹ̀ ti ṣe mọ̀jọ́ burúkú mọ̀jẹ̀ ṣe mọ́ ní ti Júdásì ó métí ọ̀rá rẹ̀ gbọ́ wọn náà bóyá wo ti métí ọ̀rá rẹ̀ gbọ́ ṣùgbọ́n lónìí o lọ́ọ̀rẹ́ ọ̀yọ̀yàn torí pé ọ̀nìyàn lọ́lọ́run mú ọ dá kẹ́ ò tó mọ ọ̀nìyàn ọ̀nìkan dá kò jẹ́ pé ọ lé àǹfààní láti yan nkòrè o yóò ronú pàdà kọ́ dẹ̀ tálà kò nínú ìdájọ́ kò dúró de ẹlẹ́ṣẹ̀. Ojú lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbà lálẹ́ yìí o kárí ibi dé sílé ìjọba ọlọ́run ronú pàdà.